ẹ̀yin ti wà ní dígí Naija ó dàbí ẹni pé gbàgbós èyí tó ń lọ láàrin ẹgbẹ́ àwọn ọmọ onímọ́tò nípínlẹ̀ Èkó pàápàá jùlọ láàrin alága wọn nísinsìnyí Alhaji Tafasego àti alága tẹ́lẹ̀ Alhaji Musiliu Akinsanya tí gbogbo wa mọ̀ sí MC Olúọmọ ó dàbí pé kò tí ì ṣetán tí ó rodò lọ mú mi o. ọ̀kan gbòógì láàrin àwọn ọmọ alátìlẹyìn àti alátẹ̀lé Alhaji Tafasego láti ẹkùn Kòròdú ó tó ti jáde o. ó sọ̀rọ̀ akin ó sọ̀rọ̀ ó fakò mọ́ òkun ẹ̀yọ kódà ó ránṣẹ́ sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu l'Àbújá àti gómìnà ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ Babájídé Sanwó-Olú lórí wàhálà náà kó tó di pé yóò búrẹ́kẹ́ o. ó sọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ bí àwọn alátìlẹyìn Alhaji Musiliu MC Olúọmọ bí wọ́n ṣe sọ alága lọ́wọ́lọ́wọ́ báyìí Tafasego wọ́n ṣe sọ di nǹkan tayín o lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ju ẹ jẹ́ ń gbé yín débẹ̀ náà mò ń padà bọ̀. Of national progress kò dẹ̀ kí Alhaji Mustapha Adekunle Sego ọ̀nà yóò ní bàjẹ́. wọ́n ti mọ iye tó rẹ̀ ṣe fídíò tí mo ṣe lé ní Monday 13/01/2025 ní pé mo fẹ́ pe attention president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and Lagos State Governor Babájídé Sanwó-Olú sínú ọ̀rọ̀ iṣẹ́ wa yìí kọ́ ètò bá act fast. ọba òun pé méjì láàfin o nítorí àtàrí mo yẹn ṣe nǹkan tí mo ṣe ni pé wọ́n máa yẹ kí wàhálà tó ṣẹlẹ̀ mọ́ nílùú Èkó mọ́ everybody ti ń gbádùn kò sẹ́ni tó lè complain lẹ́kọ̀ọ́ ń ṣe pé nídìí iṣẹ́ NURTW èèyàn kan fìyà ń jẹ èèyàn kan mọ́ again. Sego ó ti wà lẹ́kọ̀ọ́ nǹkan tá à ń rí yìí ó gba ogun ló fẹ́ dálẹ̀ tí wọ́n bá ètè dá sọ́rọ̀ yìí wà lé lẹ́kọ̀ọ́ ẹ má dá wàhálà lẹ́kọ̀ọ́ ẹ má yẹ kí Èkó dàrú everybody ti ń wà òkè everybody ti ń gbádùn láyé ara ẹ̀. Sego ló máa pàṣẹ Èkó ẹ̀yin lè máa pàṣẹ 36 states ẹ jẹ́ kí Sego pàṣẹ nǹkan tó bá fẹ́ gbàtẹ́ ń ṣe gọ́ọ̀mẹ̀ntì yín fún 400 years kò sẹ́ni tó gbé yẹ̀ yín lọ́wọ́ wò gbogbo àwọn ọmọ yín jẹ́ fi sí ìdíṣẹ́ Kòròdú ẹ bèè lọ́wọ́ wọn ẹ̀mẹ́wàá ló ń gbaṣẹ́ lọ́wọ́ wa MC ní kẹ́ kó lórí iṣẹ́ MC ní kẹ́ kó lórí iṣẹ́ a fi wọ́n lẹ́ńbẹ́ ni àdẹ́ńkó àti wàhálà àbẹ́ anybody kó wàhálà. ṣebí December ọdún la ṣe tán yìí tí a rò ní wá tá a yáwó tá a ṣe anything ọdún la ṣe láyà tàlàfíà yìí fún tẹ́fí wà ń bẹ̀ fún àndí IVS difficulties ní fún wa. Sego ò lè pàṣẹ kẹ́hìn náà tó máa pàṣẹ lẹ́kọ̀ọ́ kò possible. ẹ ti wà l'Àbújá yín Ọlọ́run ti sọ yín bẹ́ẹ̀ nìyẹn ẹ dúró síbẹ̀ kẹ́ máa pàṣẹ yín lọ owó díùsì wa lẹ́kọ̀ọ́ tá a bá ti san ẹ mọ̀ pé ibi tẹ́ máa ti gbà wọlé nìyẹn à ń san nǹkan wá ẹ fi wálẹ̀ lẹ́kọ̀ọ́. ìwọ tó bá jẹ́ ọmọ MC tó bá rò pé ìjọba tí Sego ń ṣe kò pí ẹ resign kò kú òǹbẹ ìgbà tẹ́yìn ń ṣèjọba títí yín agbákádàrá ni àwa yìí 6 months lẹ́fi lé wa kó lẹ́nu iṣẹ́ náà kí ni nǹkan tá a sọ nípa kí Sego for happy birthday the caring man ebi ń pa wá kaba lè sọ at this our age few people dey gbádùn the rest dey hungry òun lè fi ṣe gọ́ọ̀mẹ̀ntì yín kí àti kàlá fi ṣe ẹjọ́ akọ̀fẹ́ gbẹ̀yìn ni ẹjọ́ nítorí Ọlọ́run tẹ bá wo pé tó tọ́ Èkó lówó wà kò sẹ́ni tó fọ̀ sí tẹ fi kú ń bẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ pé nǹkan báyìí lẹ́ ń lọ fún l'Àbújá ẹ̀dẹ̀ ti lọ nìyẹn. gbogbo àwọn tó ń sọ ti Sego tó jẹ́ àwọn ọmọ yìí ẹ bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ Sego pé ó kọ̀ sùmọ́rọ́ kó sùmọ́ra ni ó ní ká tútù jọ máa ṣe pọ̀ ọ̀ fi àjẹ́ anybody wọn lé anybody lẹ́nu iṣẹ́ náà everybody ń gbádùn ni ẹ fi Sego lẹ̀ láyé ẹ fi lẹ̀ ẹ fi pé ẹ fi ṣẹ́ máa lẹ̀ ó wọn ti wá nìyẹn ẹ tó kí ẹ fún ìyàwó wa tó kí ẹ fún àwọn ọmọ wa nìyẹn. ayé tí yín ẹ bá ta magazine fún wa ní 30,000 máa ra bí 4 compulsory lè máa fi ta fún wa lájọ tí Sego ti wà ń bẹ̀ magazine wo lára látijọ́ yìí ara anything ẹ jọ ń torí Ọlọ́run ẹ dúró l'Àbújá yín kí Sego wà lẹ́kọ̀ọ́ ẹ ó dé sùọ̀ fún mi pé àsìkò Sego yìí
president wa máa padà wọlé lẹ́ẹ̀kejì torí pé kí ni taratara wọn fi ṣiṣẹ́ lélẹ́yìí kì í ṣe ìtẹ̀sí fún wa táwọn rìnrìn kọ́pọ̀ oníwò báyẹn fún wa. Youth leader APC òun lèmi tí mo ń sọ̀rọ̀ yìí tí mo tún ṣe national youth leader ni mi ní Kòròdú ẹ lọ bèrè mi dáadáa. We did not enjoy your government at all for good 4.5 years. Ẹ̀kọ́ tẹ́ lè ṣe lọ́dọ̀ títí lẹ́ ń ṣe Kòròdú fún wa ẹgbẹ́ àwọn èèyàn wa láti Èkó kọ́ máa gbowó ń Kòròdú tó jọ̀gá lé wa lórí tẹ̀lé láwọn tó jọ̀gá ń Kòròdú tẹ́ mú wọn sábẹ́. Wọ́n ṣe sísẹ́mù gọ́ọ̀mẹ̀ntì ìgbà tẹ́yìn wà as a treasurer ṣé bọ́ yẹn treat yín nìyẹn wọ́n treat yín bẹ́ẹ̀ náà ẹ̀dẹ̀ dórí ipò ẹ̀yin tá a wò pa ayédáadé gọ́ọ̀mẹ̀ntì ayé nira lẹ́ fi bá a lò wá dúpẹ́ lọ́wọ́ Alhaji Mustapha Adékúnlé Sego ó change gbogbo nǹkan síbi ayé fẹ́ everybody ń gbádùn lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo lè guarantee ara mi now wípé yes àmì man nínú ìyá mi ń sìn ayé ò le tó yẹn ẹ jọ ẹ fi Sego lẹ́bi tó wà ẹ má dà sọ́rọ̀ ẹ̀ àṣẹ tí Sego bá paláṣẹ lẹ́kọ̀ọ́ mi báyìí àṣẹ ẹ̀ nìyẹn òun ló bá pàṣẹ nǹkan tẹ́yìn bá fẹ́ láti òkè lọ́wọ́ wa lẹ́kọ̀ọ́ mi báyìí kẹ́ béèrè fún ẹ má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ Ìkòròdú ẹ lọ béèrè ń sìn everybody lè boost out now a lè jáde pé yes àti ń ṣe one love together kò sí jà lọ́dọ̀ sí wa ìwọ tó bá fẹ́ bẹ́ẹ̀ ìwà yẹn sìn ẹ dàbí Tinubu ni Sego ó dàbí Sanwó-Olú ni Sanwó-Olú ń pàṣẹ lẹ́kọ̀ọ́ Tinubu ń pàṣẹ federal ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má kí wàhálà ṣẹlẹ̀ ara ẹ jọ̀ọ́ Tinubu ò dá sí wàhálà wò ráyè òun fèsì president ẹ ní ẹ má fèsì gọ́vnà Sanwó-Olú ẹ jọ̀ọ́ tó ọ̀rọ̀ yóò wà very important àfẹ́ wàhálà lẹ́kọ̀ọ́ mọ́ ojú ọmọ MC ó rẹ̀ láì fi Sego ṣe ń pàṣẹ resign kò ń ṣe force resign kó kó òun bẹ̀ kó yẹ kó tẹ̀lé wọn lọ sí Àbújá resign. ẹ̀yin tí wà ní dígí Naija ṣe wá ní pé kékeré kọ́ ni kéra mọ́ ṣe rí arákùnrin yẹn ṣe bọ́ tán ó jáde tán ni o ṣe gbọ́ àwọn nǹkan tó sọ ṣebí wọ́n ní tí ìlú kan bá dáa àwọn aráàlú ló máa sọ bí olórí bá dẹ̀ dáa àwọn ọmọ ẹ̀yìn ló máa lè sọ pé olórí báyìí èèyàn ni ṣe gbọ́ kankan tó sọ nípa Alhaji Tafa Sego ṣe ẹ̀dẹ̀ gbọ́ àwọn nǹkan tó sọ nípa Alhaji Musiliu Akínsànyà tí gbogbo á mọ̀ sí Olúọmọ ṣe gbọ́ bó ṣe sọ pé àwọn ń gbádùn báyìí ni o bí ìranú ṣúgà yàtọ̀ sí ayé ìjọba Alhaji MC Olúọmọ ṣe gbọ́ tó sọ nípa magazine láyé ìgbà Alhaji MC tìgbà tí kúkú ni o gbọ́dọ̀ ra ni o gbọ́dọ̀ sanwó ni o ṣe gbọ́ kan tó sọ nísìnyí ṣé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ló lè sọ̀rọ̀ àwọn náà wà ń bẹ̀ àwọn náà lọ Ọ̀yọ́ tán tọ̀yọ́ bọ̀ àwọn náà máa lè sọ àwọn lọ́mọ ẹ̀yìn tán máa lè sọ pé ìjọba báyìí ló dáa ìjọba báyìí ni ò dáa wọ́n ní kẹ́hìnsí ó dàbújá mú ó mọ̀ sí ìjọba federal ó tú Alhaji Sego lọ́rùn sílẹ̀ k'Alhaji Sego máa ṣe ìjọba Èkó kó máa pàṣẹ lọ lẹ́kọ̀ọ́ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn bẹ́ẹ̀ ni nà án àbí ilẹ̀ ní ká sọ ó sọ nípa pé bí Alhaji MC Olúọmọ bó ṣe máa ń fi àwọn èèyàn wá jẹ gàba láwọn lórí ní Kòròdú nígbà tó ń pàṣẹ àmọ́ nísinsìnyí o gbogbo yẹn ti yàtọ̀ àwọn ń gbádùn níbi ìranu ṣúgà lábẹ́ ìjọba Alhaji Tafa Sego ó wá ránṣẹ́ pé Alhaji ààrẹ lẹ́wà Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó sọ fún wọn o ẹgbọ́n náà ọ̀rọ̀ tó sọ pé kán tètè dá sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí o kó tó di gbọ́n mi sí omi òtó àti pé gbogbo àwọn ọmọlẹ́yìn Alhaji MC Musiliu tá máa rò pé ìjọba Sego ó ní àwọn lára àwọn ò lè bá ṣe ó ní ká kọrí sàbújá ó ní ká lọ bá Alhaji MC Olúọmọ l'Àbújá ká lọ máa ṣèjọba òkè ká jẹ́ káwọn máa ṣèjọba àṣàlẹ̀ ó ní díò lásán làwọn jẹ́ MC Olúọmọ o president ó làwọn dẹ̀ ń san àwọn dẹ̀ rẹ́dí àti máa san dí àwọn pàṣípàṣí ṣé bẹ́ẹ̀ ni kó rí ẹ̀yin tèmi ṣé ẹ̀ ń bá wa ká lọ lórí ọ̀rọ̀ náà ẹ mọ̀ pé ní dígí Naija àníjẹ́ kí tí yín ó di sọ̀rọ̀ tó bá ń lọ nílùú ẹ mọ̀ bá wa bọ̀ ó ṣe ń rúgbó bọ̀ àwa ń tẹ̀lé wọn.